Ẹ káàbọ̀ sí orí ètò wa lónìí. A sì dúpẹ́ pé ẹ darapọ̀ mọ́ wa. Ṣé ẹ ti rí fídíò tí a fẹ́ fi wọ̀nyí? Ẹ bá wa wò ó pẹ̀lú àkíyèsí bí a ṣe ń ṣàgbéyẹ̀wò ìtàn pàtàkì kan tí a sì ń ṣí àwọn kókó kan síta tí ọ̀pọ̀ ènìyàn lè má tíì mọ̀. Kí a tó bẹ̀rẹ̀, ẹ jọ̀wọ́ ẹ fi ìfẹ́ yín hàn sí ìkànnì wa nípa fífẹ́ràn fídíò yìí, kí ẹ sì ṣe alábàápín èyí tí òyìnbó ń pè ní subscribe. Kí ẹ tún tan ìkìlọ̀ notification sílẹ̀ kí ẹ má bàa pàdánù àwọn ìtẹ̀jáde wa tó ń bọ̀. Ní báyìí, ẹ jẹ́ kí a wo fídíò náà pọ̀ kí a sì rí ohun tó ṣẹlẹ̀. Ẹ káàbọ̀ padà sí abala àkójọpọ̀ ìròyìn wa ẹlẹ́ka bí ta ti máa mú àwọn ìròyìn wá fún yín lọ́lọ́kan-ò-jọ̀kan lágbo àwọn gbajúmọ̀, àwọn òṣèlú, àwọn tíátà, àwọn olórin lórí bó ṣe ń lọ káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà tá a máa ṣàkójọpọ̀ gbogbo ẹ̀ tá a sì máa mú wá sí etí ìgbọ́ yín. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí bẹ́ẹ̀ ni ò bá tí ì gbé pò bẹ́ẹ̀ ẹ dákun ẹ mọ̀ bá wa kálọ Kí làwọn ìròyìn tí mo tún ṣàjọ tí mo kó wá fún yín ní ọjọ́ tòní? Ọ̀rọ̀ mà gbẹnu tán o, Ọlọ́run má jàrí àpadà sí búburú ni o. Kí lohun tó ṣẹlẹ̀ náà ló dífá fún o. Arákùnrin kan ò ti fọ́nrán rẹ̀ gba ẹ̀rọ ayélujára kan lọ́wọ́lọ́wọ́ èyí náà ti mú ṣalábàápàdé ìròyìn ọ̀hún látàrí bí ọ̀gbẹ́ni náà kan tó jẹ́ pásítọ̀ tẹ́lẹ̀ rí, àmọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ tó fi léde nínú fọ́nrán fídíò náà jẹ́ kó di mímọ̀ fún gbogbo ènìyàn pé kódà òun ìṣe pásítọ̀ mọ́ pé òun ti yí padà, òun sì ti di babaláwo. Ọ̀gbẹ́ni náà lórúkọ rẹ̀ ń jẹ́ pásítọ̀ Ọlábánjọ Felix gẹ́gẹ́ bí ó ti kéde fúnra rẹ̀ nínú fọ́nrán fídíò eléyìí tí àṣàlábàápàdé o tó sì wá pé ní báyìí kan òun ti yí padà, òun di ìfawàmèrè àwòrán Olódùmarè. Ọ̀rọ̀ wọn ló gbẹnu tán lórí ẹ̀rọ ayélujára látàrí bí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ti ń sọ̀rọ̀ pé ó mà ṣe o, lèyẹn ṣe ń fi ọ̀nà kanà múlẹ̀ lélẹ̀ tó sì padà síbi gẹ́gẹ́ ní àwọn òye gbogbo ènìyàn, àmọ́ ṣá ọ̀rọ̀ yìí ló gba ẹnu tán ló sì jẹ́ wípé ọkùnrin ló pé òun ni adarí ìjọ Image of God Evangelical and Prophetic Ministry tẹ́lẹ̀ tó sì wá ń pé ẹ wò ó gbogbo ẹ̀sìn àjòjì eléyìí tí wọ́n fi ọ̀nà wa lé tẹ́lẹ̀ ó di kódà pé irọ́ ní bẹ́ẹ̀ ò pé kò sí òtítọ́ kan báyìí bẹ́ẹ̀ pé ìṣẹ̀ṣe báyìí òun náà ní ọ̀nà òtítọ́ tó sì jẹ́ wípé òun náà mọ̀ sí o. Kódà nínú fọ́nrán fídíò òun kan ó fi àsìkò náà dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn eléyìí tí Ọlọ́run ti lò láti fi tọ ipa òun sí ìlànà tí òun ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ yìí. Ó jẹ́ kó dùn mímọ̀ pé inú òun dùn gidigidi sí ìrìnsí àti ìgbésẹ̀ tuntun eléyìí tí òun ṣàgbé yìí o tó sì wá fi àkókò náà rọ àwọn èèyàn bí wọ́n bá ní ìṣòro kan tí wọ́n ń là kọjá abíyẹ́tẹ̀ lóhun kan tí ó dùn wọ́n lọ́kàn bí nǹkan kan ẹ fẹ́ ká bá yín yẹ ayé yín wò, ìgbésí ayé yín bó ló dé dúró bó ní lọ pé kódà nọ́mbà òun rèé ò kẹ́ tẹ̀ sí ojú ẹ̀. Àwọn èèyàn sọ̀rọ̀ lábẹ́ comment section ṣàjẹ́rìí àwọn tèmi wọ́n rí nǹkan sọ. Kí ni ohun tí wọ́n sọ? Ẹ̀jẹ̀ mọ̀ kà sí yín létí ní mini méjì. Ẹnìkan tórúkọ rẹ̀ ń jẹ́ very big name lójú òpó Instagram tá a ti ṣalábàápàdé kìíní òun lójú òpó àwọn TVC Nàìjíríà náà ni a ti rí fọ́nrán fídíò wọn níbẹ̀ lóńtàn ti tẹ̀ sójú àbí pé this is what he practiced secretly while still a pastor. He just decided to come out openly now. Èmi bẹ́ẹ̀ torúkọ rẹ̀ jẹ́ Tobi Treasure sọ wípé as plan B no work, as people no come church, Baba turn back as Saul, hunger no good o. Bàbá àwọn èrò wọn yàtọ̀ ní ebi báyìí ló dẹ̀yìn pàìtọ̀ kúrò ní ẹ̀yìn olùgbàlà tó sì mú kó tọ ipasẹ̀ ibòmíràn lọ. Kí ló tẹ́yìn rò? Ṣẹ́yìn náà rò pé bóyá ebi náà ló yí èrò pàìtọ̀ padà? Ẹ jẹ́ ká kan sí ẹnìkan rèé tó lóko rẹ̀ jẹ́ lead with Gbénga ó ní he wants faster results. His mind tells him God of Abraham is too slow, but God is not slow.
tó ẹ̀yin tèmi ẹ dákun ẹ jẹ́ n kúrò ńbẹ̀ ìròyìn pọ̀ tí mo kó wá fún yín ní ọjọ́ ti tòní. Ǹjẹ́ ẹ̀yin mọ̀ tẹ́lẹ̀ pé kíni pé ọ̀fẹ́ ni bẹ́ẹ̀lì lórílẹ̀‐èdè wa Nàìjíríà o bọ́lọ́pàá bá ti gbé ọ tí wọ́n sì gbé ọ sí àgọ́ wọn pé bọ́n bá gba bẹ́ẹ̀lì rẹ pé ọ̀fẹ́ báyìí ló yẹ kán gba bẹ́ẹ̀lì láìsan kọ́bọ̀ pé gbogbo ẹ mọ́ mú 50,000 kankan tó ń sàn mílíọ̀nù yẹn mọ́ mú wá kó tó di pé àgbà bẹ́ẹ̀lì òun pé ohun tí ò tọ́ tí ò sì bófin mu ni ta ló sọ bẹ́ẹ̀ ọ̀gá àwọn ọlọ́pàá mà ló fọ̀rọ̀ hún léde o eléyìí tó ti mú káwọn ọmọ ilẹ̀-èdè Nàìjíríà mọ́ kun hùrùhùrù pé bàbá ṣe é sọ pé ọ̀rọ̀ tí ń tẹni yín bọ̀ yìí ṣe é sọ pé ẹ̀ǹbẹ̀lẹ̀-èdè Nàìjíríà àti wípé sẹ́yìn gan fúnra yín kó tó di pé ẹ̀dẹ́ orí ipò sọ pé ẹ̀gbà bẹ́ẹ̀lì rí ẹ̀gbà bẹ́ẹ̀lì lọ́wọ́ àwọn èèyàn kó tó di wípé ẹ̀yin gan débi tẹ́ ẹ dé lónìí tẹ́ wá ń pé ẹ̀ ń sọ̀rọ̀ eléyìí síta ọ̀rọ̀ yìí ni ó dàbí pé àwọn ọmọ ilẹ̀-èdè Nàìjíríà ò fi bẹ́ẹ̀ fara mọ́ pé bẹ́ẹ̀lì is free pé lóòótọ́ bẹ́ẹ̀ bá wo àgọ́ ọlọ́pàá lẹ́yìn pé bẹ́ẹ̀ ṣe rí tí wọ́n lẹ́gbàgàdà sí ara lẹ̀kùnnú pé bẹ́ẹ̀lì is free ọ̀fẹ́ ni bẹ́ẹ̀lì ọ̀fẹ́ ni ìgbàlà pé àmọ́ irọ́ ni pé bá ọ bá ṣèṣì wọbẹ̀ lónìí pé kódà owó gọbọi báyìí náà ni yóò gbé ọ kúrò bẹ́ẹ̀ àìṣe bẹ́ẹ̀ ò ní ẹ̀mọ́ ṣọ̀pọ̀ débẹ̀ rárá ni náà ló wá mú kí ọ̀gá ọlọ́pàá wọn pé torí pé mòfin ni àti wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọn kàn máa tọ̀ wọ́n bọ̀ pé nítorí pé wọ́n fẹ́ kó bẹ́ẹ̀ ní kíákíá ńgbà bá gbèwé lé wọn lọ́wọ́ èyí tó yẹ kẹ́ ẹ fi ka gbogbo tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kẹ́ ẹ mú ẹ̀tọ́ yín kẹ́ ẹ sì dúró lórí ẹ̀tọ́ yín pé ìdúró ni pé ọ̀pọ̀lọpọ̀ ó sáré mú bírò náà ní ìjọ sì sáré tọwọ́ bọ ìwé ọ̀hún láì tẹ̀ka ohun tí ń bẹ níbẹ̀ ọ̀gá ọlọ́pàá jẹ́ kó di mímọ̀ pé ẹ̀yin èèyàn ọmọ ilẹ̀-èdè Nàìjíríà mò ń tẹ̀ mọ́ yín létí o bẹ́ẹ̀lì is free in Nigeria bọ́ ọba ti dáná o àbí nǹkan kan báyìí ló gbé ọ dé àgọ́ ọlọ́pàá pé nílò àti sanwó kan pé bọ́ ọba wá délé àgọ́ ọlọ́pàá kágọ́ ọlọ́pàá tó ń sì pé ọ lọ sanwó pé iṣẹ́ ni kò gbé aago rẹ báyìí kò pè mí lẹ́sẹ̀kẹsẹ̀ àbí kò pa àwọn nọ́mbà ilé tí wọ́n fi léde lásìkò náà kódà ilé túbọ̀ mú káwọn èèyàn tó pariwo pé ẹ dákun o èèyàn mélòó gan-an náà ló ní nọ́mbà ọ̀gá ọlọ́pàá lọ́wọ́ débi táwọn ọ̀pẹ àti wípé ẹni bá dáná bódà ọ̀gá ọlọ́pàá ohun àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ gbà lọ́wọ́ rẹ gbogbo ẹ̀bì tí bá ń bẹ lára rẹ tẹ́ ìmọ̀ fóònù rẹ pé ẹ dákun mọ̀ bá ti wá gba fóònù ọ̀hún lọ́wọ́ wa ò bàbá fóònù èwo gan-an lágbèsè títà á fi mọ̀ pé ẹ dákun o wọ́n ti ní àwọn àsanwó bẹ́ẹ̀lì nǹkan kan pé bàbá ẹ ṣọ́ọ̀pù ilẹ̀-èdè Nàìjíríà lẹ́sìn láti ń fọhùn lẹ́sìn mọ́ tí ń lọ pé àfikà dákẹ́ ẹ dákun kí lóhun táwọn èèyàn tún sọ ò lábẹ́ comment section kí lóhun táwọn èèyàn rẹ̀ sáàmù pọ́nmọ́ tèmi ò kò fi èrò tiwọn lẹ̀ kí lóhun táwọn kan sọ ẹnìkan rèé torúkọ rẹ̀ jẹ́ Peter Onyebuchi ó ní in which police station can you walk out quietly to make calls? Does poor man have IG's number safe? Ìbéèrè tó gbanu tán ni tó sì yẹ kéèyàn ò béèrè lóòótọ́ pé ẹ dákun mẹ̀kúnnù mélòó náà ló ní nọ́mbà àwọn èèyàn ńlá àwọn èèyàn jàǹkànjàǹkàn pé bá a bá pè ní gàṣẹ́ẹ̀tì ẹ̀gbẹ́ pé ìpè wà. ẹlòmíì báyìí torí kọ̀rọ̀jà Àlàbí Owólabí sọ wípé the police at their own station are laughing at their boss, saying this our boss is sarcastic in nature. ẹlòmíì bẹ́ẹ̀ torí kọ̀rọ̀jà Mofis Fọlọ́runṣọ́ sọ wípé story for the God, I just paid 50k at Ilaso police station here in Lagos. àìkó fánlẹ̀ o ìfà tí ń ṣe pé kọ́nà dákun ṣàánú wá ní okó sàmájà rọ́rùn tí ó gbé wa dé àgọ́ ọlọ́pàá ẹ̀yìn tẹ́mi mo kó ń bẹ̀ pápápá kí ni mo tún tẹsẹ̀ síwájú sí ṣe mo tún ṣalábàápàdé fọ́nrán fídíò mìíràn o lẹ́yìn tó jà rẹ̀ pẹ̀lú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú the street scholars iléeṣẹ́ street scholars náà ló ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú arábìnrin ọ̀hún kí wá ló sọ tó fi di ìròyìn tó gba ẹ̀rọ ayélujára kan obìnrin ọ̀hún pé nígbà wọn fọkọ̀ òun gẹ́gẹ́ bí ọlọ́kadà ẹni tí ò ní kankan pé kódà
lásìkò ìgbéyàwó àwọn ohun ọkọ òun báyìí owó tẹ̀ ṣe gbogbo ayẹyẹ fẹ́fẹ́ yẹyẹ nǹkan pé kódà kò sí lọ́wọ́ rẹ̀ àmọ́ òun lu gẹ́gẹ́ bí aya rẹ̀ obìnrin rẹ̀ kan òun lòun fi lọ́kàn balẹ̀ pé ẹ̀mọ ìdí amọ̀wọ́rì ọjọ́ iwájú ńkọ́ yóò dáa ó wá sọ fún wa ó jẹ́ kó di mímọ̀ wípé kódà ní báyìí ìgbéyàwó nǹkan yóò ti mọ́ lọ bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún tó sì jẹ́ wípé ọkọ òun báyìí ó ti di CEO iléeṣẹ́ King Flash Photography nílùú Àbújá. Ẹ dákun ẹ̀sà látẹ̀wọ́ ní kódà ọkọ òun kan náà ló ti di CEO ọ̀gá iléeṣẹ́ tó sì jẹ́ wípé kódà àwọn ti nílé lọ́pọ̀lọpọ̀ kése nílùú Àbújá kódà àti láwọn ìpínlẹ̀ mìíràn pé àwọn ti nílé lọ bẹ̀rẹ̀ láwọn tó jẹ́ pé àwọn ò ní nǹkan kan tẹ́lẹ̀ ọkọ òun ò ní kí ni ọ̀hún ó dà ó mú káwọn èèyàn mú pariwo lórí ẹ̀rọ ayélujára báwọn kan ti ń pé ọkùnrin gidi obìnrin gidi lóbìnrin yìí ó tó dúró ti ọkùnrin rẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹ̀sìn èlé ṣe bẹ́ẹ̀ náà ló mú kí arábìnrin ọ̀hún fúnra rẹ̀ kan mọ́ gbà wọn obìnrin lámọ̀ràn pé ẹ wò ó bẹ́ẹ̀ bá fọkọ̀ mọ̀ torí bóyá ipò tó gbé ọkùnrin ọ̀hún wà lọ́wọ́lọ́wọ́ kẹ́ torí bẹ́ẹ̀ lè dànù àbí kẹ́ gbé dànù pé ẹ̀rí rẹ̀ yóò padà dà lọ́la eléyìí ló mú káwọn èèyàn wọn kún ó kí lóhun tí wọ́n sọ jàtijọ́ méjì mẹ́ta ẹnìkan rèé tó kọrin jẹ́ Ìdòwú Deborah sọ wípé only reasonable ladies will understand you don't need to marry an Okada rider but marry someone you build the future with. ẹlòmíì tó kọrin jẹ́ Iwuchi Jennifer sọ wípé madam rest I say rest. That man is a good man. Some men will turn out to be your worst nightmare after making you feel like you are just unlucky. This is not a matter of being poor and rich. Ọlẹ́bọ́kùnrin jẹ̀yà tó jẹ́ pé yóò padà fi bí sú ọ náà ni bàbá lówó ọ̀hún tán yóò wà tí ò tọ́ náà ni yóò mọ̀ bọ́ wò ó sì lè bọ́kùnrin jìyà ó sì jẹ́ wípé yóò padà já sí ibi tó dà wípé ìwọ ń tìrẹ ọkọ̀ jẹ́ ẹni tí ó lọ́kì ni. ẹ wo ẹ̀yin tèmi ẹjẹ ń fi ìkan kún o lẹ́yìn ó mà tún bẹ ọ̀rọ̀ mà bẹ́yìn yọ kí ló bẹ́yìn yọ kódà wọ́n ti mú ẹnìkan balẹ̀ tó jẹ́ ọmọ ẹgbẹ́ Àkọ́dù o ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ìdìbò kù ọ̀la tẹ̀kú mọ̀ pé ọ̀la yìí ti ṣe ọjọ́ 15 oṣù kẹjọ tó Sátidé náà ni àwọn ìpínlẹ̀ Ọ̀ṣun kan ni wọ́n dìbò gómìnà o àmọ́ o ó ṣe ní láàánú wípé ní ọjọ́ Ẹtì Friday ní nǹkan bíi aago 6 òwúrọ̀ gẹ́gẹ́ bí iléeṣẹ́ ìròyìn Sahara Reporter ṣe gbé jáde ni wọ́n pé kódà o wọ́n ti mú ẹnìkan balẹ̀ wọ́n ti ṣekú pa arákùnrin ọ̀hún lè tó mú káwọn èèyàn mọ káyà sókè tó sì mọ́kàn mọ́ pariwo wípé ọ̀rọ̀ ààbò múnádóko tó nírú àkókò bí eléyìí ó yẹ kí àwọn àjọ elétò ààbò àwọn òṣìṣẹ́ ó yẹ kí wọ́n mọ gbá káàkiri kí wọ́n mọ òṣèré pé àwọn ṣọ́ ìlú o àwọn ṣọ́ àwọn èèyàn tí ń bẹ́ẹ̀ bí àwọn ṣọ́ gbogbo àwọn tí ó dìbò kẹ ọ̀rọ̀ àwọn àgbẹ̀mí ìtàjẹ̀sílẹ̀ nǹkan wáyé pé kò yẹ kó ṣẹlẹ̀ o gẹ́gẹ́ bí a ti rí wọn pé àwọn ọmọ tọ́ọ̀gì bọ́ìsì àwọn ẹgbẹ́ òṣèlú APC nǹkan mà ló ṣekú pa àwọn ọmọ ẹgbẹ́ Àkọ́dù kan ò tó sì jẹ́ pé ẹni náà kan lọ́wọ́lọ́wọ́ ó ti dágbére fáyé ó jẹun tó ṣe ní láàánú o kọlọ dákun máa fi àpò rẹ̀ bò wá gẹ́gẹ́ bí àwọn tó jẹ́ mọ̀lẹ́bí arákùnrin náà ṣe bá iléeṣẹ́ ìròyìn sọ̀rọ̀ kódà wọ́n jẹ́ kó di mímọ̀ pé ọkùnrin ọ̀hún kan ló ní aya tó sì ní àwọn ọmọ nílẹ̀ lọ́n dákun bá wa foríjì àṣìṣe rẹ̀ jí o. tó ẹ̀yin tèmi ẹ wò ó àrímọ jù báyìí lọ fún èdè àti kó wá fún yín ní ọjọ́ tòní tó kù títí ìgbà mìíràn nígbà tí èmi àti yín yóò ti jọ máa pàdé èmi náà ti yín tòótọ́ Ọmọlọ́lá Aya Babalọ́lá náà ni mo jẹ́ ẹ ṣé.